ṣẹlẹ̀ ṣe rí ọmọ aráyé ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ yìí tún lè gidi gan ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó gbẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. ẹ jẹ́ ká jọ bójú wò ẹ jẹ́ ká jọ bójú tó tá a fà sókè tó yíjó borí bọ́bá ayé orí kò ṣẹ̀yìn ọlọ́run bọ́mọ aráyé bá ṣiṣẹ́ ibi tán wọ́n á tún máa ní pẹ́jálẹ̀ jáǹjẹ́ sanra olódùmarè ó máa fi àkọ́kàn jẹ dá ènìyàn ló sọra wọn dá tó ní dá ẹ máa wí pọ̀lẹ́ ẹ máa wí pọ̀lẹ́ ènìyàn mọ̀lẹ́ ẹ máa wí pọ̀lẹ́ ènìyàn ṣòro ìṣẹ̀lẹ̀ yìí gàlágà jù máa yá fi ṣàríkọ́gbọ́n èyí tún jẹ́ tuntun lábẹ́ ọ̀run kàyéfì ńlọrọ̀ yìí jẹ́. ọ̀rọ̀ kàyéfì ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ kàǹkà ọ̀rọ̀ gàbàtì ọ̀rọ̀ tó ju ohun tí làákàyè lè gbé lọ ó náà la máa ń gbé wá wò lórí ètò ìṣẹ̀lẹ̀ ńlá. mo kí gbogbo ojú tó wò mí káàkiri ayé mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ní inú ilé yìí. yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ò kí ni kú ilé wọ́n ló pàdánù ẹ̀ káàbọ̀ ẹ kú ilé nínú ilé yìí ó ṣe dáadáa lábáyé tó ètò yìí ètò wa ètò kan ètò tí máa ń fi oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lábẹ́ sánmọ̀ ètò ìṣẹ̀lẹ̀ ńlá òun náà la mà tún gbédé lónìí. ètò tó jẹ́ pé yorùbá bọ̀ wọ́n ní ìran tó bá ju ojú lọ wọ́n ní ètè báyìí náà la fi wò ó tá dètélẹ̀ téèyàn ò ní lè panudé mọ́. irú àwọn ìṣẹ̀lẹ̀ ńlá báyìí náà la máa ń gbé wá nínú ètò ìṣẹ̀lẹ̀ ńlá. ẹ ṣáà wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjẹ àjọjẹ gbádùn ètò ìṣẹ̀lẹ̀ ńlá tá a tún gbé wá lónìí. ìta gbé wá ní kọjá tó kọjá yìí ṣe é rántí ọmọ ọdún 15 péré tó mú ọmọ ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀rẹ́ rẹ̀ lọ sílé babaláwo wípé òun fẹ́ fi ṣògùn owó. gbogbo yín náà lè rí kọ́mẹ̀ntì yín lé lórí. ẹlòmíì tiẹ̀ bi mí léèrè pé bàbá gbàgede àbí àwọn arábí yìí àti fíìmù ni torí ó ló kọjá làákàyè òun. bẹ́ẹ̀ ni irú àwọn ìṣẹ̀lẹ̀ ńlá tá a máa ń gbé wá rèé lórí ètò yìí. káwa tó máa lọ bá a ti máa ń ṣe ń gbogbo ìgbà a kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tó dá wa tí ń ṣe ẹlẹ́dàá ọlọ́run ẹlẹ́dàá wa. ọba lónìí ọba lánàá ọba lọ́jọ́ gbogbo ọba náà lọ́ba tí mo dúpẹ́ fún ọlọ́run ṣeun tó tún ṣẹ́ mi kù lónìí tó ṣẹ́ ẹ̀yin náà kù tí ò kọ àtúnrí wa tó tún jẹ́ ká tún máa ríra wa ọlọ́run ṣeun o àdúpẹ́. tó lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ wá nǹkan fìdílé. ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ jẹ́ àjọjẹ gbádùn ètò náà ní pẹrẹu. káwa tó máa bẹ́tò náà lọ dádì wa mọ́mì wa ẹ rí i pé mo gbóṣùbà bí yorùbá bí wọ́n bá ṣẹra wọn tí wọ́n fẹ́ bẹ̀bẹ̀ wọn àṣẹ báyìí wọn á níjọ má bínú. ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe fún channel yìí ni mo ṣe bẹ́ẹ̀ fún. ẹ̀yin tó jẹ́ pé ń wù mí lórí YouTube ṣùgbọ́n tá a ti sọ kò ná yín ní nǹkan kan wọn kì í gbowó lé lórí kódà kò jẹ́ dátà yín kẹ́ẹ̀kan tẹ subscribe ń bẹ̀ mí ó bá parí ẹ ti follow wa nù. bákan náà ni pé ẹ wo aago tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ eléyìí ni wọ́n pè ní subscription náà pè ní notification bell. aago yẹn tẹ́ ẹ bá ti tẹ̀ aago ìránni létí ní gbogbo ìgbà tí n bá ti ń ṣètò tàbí ẹnikẹ́ni ṣètò nínú ṣánẹ́ẹ̀lì wa wọ́n máa fún yín ní alámì ẹ̀ wípé lórí ìkànnì yóò wọ́n ti ṣètò kan síbẹ̀. bákan náà ni pé tẹ́ bá ti tẹ aago yìí ẹ rí all ALL lókè tó túmọ̀ sí ni pé kẹ́ẹ̀tẹ̀
gbogbo ìgbà tá a bá ti ṣètò lẹ fẹ́ máa rí notification nítumọ̀ ẹ̀yin tẹ́ wá wò mí lórí Facebook ẹ̀yin náà mo tún gbé fẹ́ yìí náà pé ẹ má kàn wá wo ètò yìí kẹ́ ẹ lọ bẹ́ẹ̀ ẹ bá wa buwọ́lù ìkànnì wa lórí Facebook ní Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ ẹ fọ́lò wa ń bẹ̀ náà ẹ sá tẹ fọ́lò kẹ́ ẹ sì tẹ aago tó wà lẹ́gbẹ̀ẹ́ bákan náà nípa èyí tẹ́ wà lórí Instagram a wà lórí Gbàgede Ìmọ̀ _22 bẹ́ẹ̀ bá ti tẹ fọ́lò bẹ́ẹ̀ náà ẹ dára wa nù fáínálì ó yá o ẹ jẹ́ á gbé agbada oúnjẹ tòní kaná káwo kí la gbé wá ó sì dá mi lójú pé oúnjẹ aládìídùn ni ẹ wá ṣe oore kan fún mi ẹ bá mi pè lọ́kọláya bóyá wọ́n ṣẹ̀ ṣe wedding wọ́n ṣẹ̀ ṣègbéyàwó wọ́n ṣẹ̀ ń fẹ́ra wọn sọ́nà ẹ bá ń pè wọ́n ṣóde ní ẹlẹ́ẹ̀kejì ẹ bá mi pè àwọn ọ̀dọ́ lọ́kùnrin àtọ̀dọ́langba lóbìnrin obìnrin tẹ́ ẹ rí pé ó ti ń bàlágà ó ti ń tẹ́ni ọkọ ọkùnrin tẹ́ ẹ rí pé ó ti ń bàlágà ó ti ń tẹ́ni aya ó ti ń táyà ní ẹ ṣáàbà ń pè wọ́n kí wọ́n wá nǹkan jókòó kí wọ́n wá kẹ́kọ̀ọ́ ní inú ìṣẹ̀lẹ̀ ńlá tá a gbédé lónìí ìyàwó àtọkọ níṣẹ̀lẹ̀ ńlá tòní ń bá wí ó sì dá lórí wípé àwọn àṣìṣe tí ọ̀dọ́ máa ń ṣe nígbà tá a wà lọ́dọ̀ọ́ tá à ń fẹ́ra wa sójú ọ̀nà òun ló fa wàhálà tá a gbé wá lónìí ìṣẹ̀lẹ̀ ńlá kan ló ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó kódà ó ti mẹ́mí àwọn méjèèjì lọ ó ní mo wá rò lọ́kàn mi wípé àfi kí n gbéṣẹ̀lẹ̀ yìí wá ká fi kẹ́kọ̀ọ́ ẹ wò ó kẹ́ ẹ ṣe ẹ̀ fáwọn èèyàn yín tẹ́yìn náà bá mọ̀ bá jẹ́lú òyìnbó lẹ́yìn wà tẹ́tí wò ẹ ṣe ẹ̀ fáwọn èèyàn yín tó wà Nàìjíríà káwọn náà jókòó kí wọ́n wò ní pẹ̀tẹ́pẹ̀rẹ̀ nítorí wípé ẹ̀kọ́ tó ga ló wà nú ẹ ètò ọ̀hún rèé ṣé ẹ rí nígbà tí ọkùnrin àtobìnrin pàápàá jùlọ nígbà tá a bá wà níbi iléèwé gíga ẹ jẹ́ a sọ pé láti secondary school ó ṣẹlẹ̀ dáadáa láyé ìgbà tiwa ó sì ṣẹlẹ̀ nísìn ṣé bíbélì ní bí ó ti wà láti kọ́ṣe ló ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ náà ni ó sì máa rí ní ayé àìnípẹ̀kun bó ti wà láti kọ́ṣe náà nù dandan ni kọkùnrin rí obìnrin kóbìnrin òun kò sí bóbìnrin òun ṣe lè búrẹ́wà tó yóò kúkú rẹ́nìkan tí òun kò sí sí bọ́kùnrin ṣe lè búrẹ́wà tó yóò padà rẹ́nìkan tó òun ọkùnrin àtobìnrin a máa ríra wọn tó sì jẹ́ pé àwọn méjèèjì àwòrán wọn ẹlòmíì láti secondary school láti iléèwé gíga ìwé mẹ́wàá àtìgbà náà ni wọ́n ti máa báfẹ́ wọn bọ̀ wọ́n sì tún padà fẹ́ra wọn sílé wọ́n jọ lọ secondary wọ́n jọ lọ iléèwé gíga yunifásitì àbí polytechnic àbí college of education wọ́n jọ ṣe tán ọkọ lè wà lẹ́kọ̀ọ́ kíyàwó wà nìbàdàn àwọn òbí ti lè mọ̀ wọ́n pàápàá láti bẹ̀gbọ̀n bá ṣe tán wọ́n á ṣègbéyàwó ìgbéyàwó sì lánìrin wọ́n sì máa bá ìgbésí ayé wọn lọ àwọn kan nù àwọn kan sì wà tó jẹ́ pé bí wọ́n bá ti ń fẹ́ra wọn lọ́nà yìí ni wọ́n ti máa ṣe lọ́kọláyà láàrin wọn wọ́n ti máa ṣe yùnkẹ́yùnkẹ́ tí mo wí ti yé yín wọ́n máa ṣe torí mẹ́ láàrin ara wọn kódà ó lè jẹ́ pọ́kùnrin gan ló jàbálẹ̀ obìnrin nígbà tí wọ́n fẹ́ra wọn yìí ẹ wá rí ná àwọn àṣìṣe kan wà tọkùnrin máa ń ṣe nígbà tọkùnrin bá fẹ́yàwó yìí sọ́nà tó jẹ́ pé wọn ò tí ì tóyàwó gbé sílé àmọ́ wọ́n ti ń ṣe boyfriend girlfriend boyfriend and girlfriend tí wọ́n ń ṣe yìí ní ìgbà míì a máa la kí wọ́n máa bára wọn sùn mọ́ Ìjẹ̀bú ní kó rẹ́dì kó má rẹ́dì o ẹni tí ò tí rẹ́dì Ìjẹ̀bú ní kó má rẹ́dì àmọ́ kì kò ń ṣeé ṣe
tí ìfẹ́ bá wà ń bẹ̀. Kódà ohun tí a máa ń fi mọ ẹni tó nífẹ̀ẹ́ wá gbà náà ò ní kó gbà fún wa láti rí òwò òun. Àmáṣìṣe kan wà tọ́pọ̀lọpọ̀ ọkùnrin àtobìnrin máa ṣe. A nígbàgbọ́ pé àti ìtò ṣe wedding àti ìtò marry lóyún abádé. Nígbà tó yún dé yìí, ọkùnrin a máa sọ fóbìnrin pé bó rí pé kò sí nǹkankan já lọ ṣẹ́ ni o. Ẹlòmíì àṣẹ kìíní, àṣẹ kejì, àṣẹ kẹta, sọmọ iye ọmọ tóun kọ láyé. Ẹlòmíì ti ṣẹ́ gbogbo ọmọ tó kọ láyé, ó ti ṣẹ́ dànù mọ́yún nígbà tó wà secondary school. Ẹlòmíì sì kọ ọmọ tó pọ̀. Ẹlòmíì ọmọ méjì péré ló kọ, ó sì ti ṣẹ́yún méjì gbò wà léèwé. Lábádélé ọkọ nígbò tọkọ ní àwọ ọmọ tí kò ní rí. Ẹlòmíì sì kọ ọmọ tó pọ̀, àmọ́ ẹni tí ń bá wọn ṣẹ́yún ni ó lè má mọṣẹ́ tó lábàbà nǹkan kan jẹ́ nínú ilé ọmọ, lóyún ò bá nílé dúró sóbìnrin lára mọ́. Wàhálà wá dé. Ibi tá ń lọ gan la dé yìí nínú ìṣẹ̀lẹ̀ ńlá tòní. Arákùnrin kan àti arábìnrin kan ní ìlú Òṣogbo, wọ́n fẹ́ra wọn láti secondary school. Ìkíní a máa jẹ́ ọkùnrin a máa jẹ́ Bolúwatifẹ́. Arábìnrin yìí a máa jẹ́ Ìfẹ́ Olúwa. Àwọn méjèèjì ríra wọn, wọ́n pàdé ara wọn, ọ̀rọ̀ wọn wọ̀ láti iléèwé, wọ́n ń bára wọn bọ̀. Àmọ́ lọ́kọláya wáyé láàrin àwọn méjèèjì tó tiẹ̀ tí kò jẹ́ pọ́n wà léèwé. Oríṣiríṣi oyún ló dé tí wọ́n ṣẹ́ fúnra wọn, tó bẹ́ẹ̀ gẹ́dẹ́ bíi pé ilé ọmọ obìnrin Ìfẹ́, ilé ọmọ rẹ̀ bàjẹ́, kò lè lóyún látàárọ̀ dálẹ́. Ọlọ́run nìkan ló yé o. Bóyá agreement ti wá wà, bóyá àdéhùn kan ti wà láàrin ọkọ àtìyàwó wípé dandan ìwọ ló fi mí sípò yìí, àfi dandan kó o fẹ́ mi. Nítorí wípé Bólúwatifẹ́ tí ń ṣọkùnrin, ó padà fẹ́ Ìfẹ́ tó jẹ́ obìnrin. Wọ́n fẹ́ra wọn bọ̀. Ìfẹ́ wá jẹ́ ọmọbìnrin tó dáa, tó níwà, tí àwọn ẹbí Bólúwatifẹ́ sì nífẹ̀ẹ́ sí. Ìwà yìí náà ló jẹ́ kí Ìfẹ́ kó pẹ́ nílé Bólúwatifẹ́ tí ń ṣọkùnrin, ló fà á tí àwọn ẹbí Bólúwatifẹ́ ò fi lé Ìfẹ́ dànù, toró níwà. Láìpẹ́ láì jìnà, Bólúwatifẹ́ tí ń ṣe ọkùnrin kúrò ní Nàìjíríà. Ó rí àǹfààní láti lọ sí ìlú kan tí wọ́n pè ní Egypt. Bólúwatifẹ́ sì wà ní Egypt. Ara ọmọkùnrin ò gbọdọ̀ dúró. Ẹni tí ò sí Nàìjíríà tí ò sí lọ́dọ̀ ìyàwó. Mo rò pé Bólúwatifẹ́ fẹ́yàwó sí Egypt, ó sì bímọ sọ́hùn, kò sì jẹ́ kẹ́dà Ọlọ́run kan gbọ́, nítorí àdéhùn tó ti wà láàárín àwọn àtìyàwó. Ìyàwó yìí nífẹ̀ẹ́ ọkọ ẹ̀gẹ́ débi wípé a máa jowú gan-an. Gbogbo ayé ló mọ̀ pé èèyàn kì í dáa kó má kù síbì kan. Ibì kan ṣo tí Ìfẹ́ kù sí, ó ní bí owú jíjẹ. Ó jowú débi pé kò fẹ́ kí èrà rin ọkọ òun. Ṣàdédé lọkọ wálé ńjọ́ kan o láti wá ṣe ọjọ́ ìbí fún Ìfẹ́. Kí ló wá ṣẹlẹ̀? Ẹni tó jẹ́ ọkùnrin tí ń ṣe ọkọ Bólúwatifẹ́, ó fi fóònù ẹ̀ lẹ̀ sínú ilé. Ìfẹ́ wo fóònù, ó fẹ́ràn kó máa wo fóònù ọkọ gan-an.
Ìfẹ́ sì wo fóònù ọkọ ẹ̀. Àṣírí tí Bólúwa ti fẹ́ bò, tí ò fẹ́ kífẹ́ mọ̀ pé òun ti fẹ́yàwó, òun sì ti bímọ sí Egypt. Àṣírí yìí mà tú torí pé ìfẹ́ Olúwa ó padà rí gbogbo tí ọkọ ń bò nínú fóònù ọkọ. Ibẹ̀ lórí ẹ̀ ti gbóná. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀sẹ̀ tó kọjá yìí ló ṣẹlẹ̀. Ìfẹ́ wá lọ sórí fóònù ẹ̀ lórí social media, ó kọ síbẹ̀ pé èèyàn dáadáa lòun o, gbogbo ayé sì mọ̀. Ìfẹ́ lẹ̀ ń wò yìí, Bólúwa ti fẹ́ náà lẹ̀ ń wò yìí. Ìfẹ́ wá lọ sórí social media, wá kọ síbẹ̀ pé èèyàn dáadáa lòun o, ṣùgbọ́n o tóun sì nífẹ̀ẹ́ ọkọ òun, àmọ́ fún ọ̀dàlẹ̀ tọkọ òun wù láàrin ìṣẹ́jú péréte nísìnyí, ẹ̀yin ayé ò bá ọkọ òun sunkún, ẹ sì bá òun náà sunkún. Ó kọ sórí social media bẹ́ẹ̀. Facebook ní o, WhatsApp ní o, àwọn kan ló kọ sí Twitter. Ìfẹ́ Olúwa mà ṣe tó burú pàápàá láàrin ìṣẹ́jú péréte. Ara rẹ̀ ti gbóná bó ṣe rí fọ́tò yẹn. Ohun tó rí lórí fóònù, ara rẹ̀ ti gbóná gidi. Ó sì dalẹ̀ rú. Kí ni tó wá ṣe? Ìfẹ́ Olúwa sì wọ kíṣìnì lọ. Ó mú ìṣáná. Ọkọ wà lójú oorun. Ó ti ilẹ̀kùn inú ilé. Ó da pẹtiró sí gbogbo inú ilé. Ó sì ti ilẹ̀kùn. Jíjáde tí ó jáde, ó kánná lulú ilé ni o, pẹ̀lú ọkọ nínú ilé náà. Ọkọ jóná búrúbúrú, ṣùgbọ́n ọkọ ò tí tètè kú. Ẹnìkan lòun rí, ẹnìkan lòun pàdé rẹ̀ tí ò wọ bàtà. Ìyẹn lòun wò pé àbò lọ́rábìnrin lọ láì wọ bàtà, ṣùgbọ́n ìyẹn ò ríro torí kò sí lẹ́mìí ẹ̀ pé bóyá ó ti ṣiṣẹ́ àbúrú kan. Ìfẹ́ mà jáde nù lé. Kò pẹ́ kò jìnnà, wọ́n gbé ọkọ délé ìwòsàn. A ò lè fi fọ́tò yẹn hàn yìí bọ́kọ ṣe rí nílé ìwòsàn nítorí YouTube wọ́n á flag ẹ̀. Wọ́n mà gbé Bólúwa ti fẹ́ dé ilé ìwòsàn, ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ díẹ̀ Bólúwa ti fẹ́ tí ń ṣe ọkọ, ó gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra o, ó filẹ̀ ṣaṣọbora, ó sì kú. Ọlọ́pàá wá declare Ìfẹ́ wanted. Àṣẹ gbàrà tí Ìfẹ́ ti ṣe tó ṣe yìí, lòun náà ti lọ gbé nǹkan jẹ. Ìlú Òṣogbo níṣẹ̀lẹ̀ tí mò ń sọ yìí ti ṣẹlẹ̀ ọ̀sẹ̀ tó sì kọjá ni. Iléeṣẹ́ kan, iléeṣẹ́ alálùbáríkà kan, Aláròyé, wọ́n wà lórí YouTube. Fídíò tí mo fẹ́ fi hàn wá yìí, Aláròyé ló ní. Àwọn ni wọ́n lọ́ọ́ ṣe interview fún àti ẹbí ọkọ àtẹbí ìyàwó nígbà tọ́rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀, àti nígbà tó di pé wọ́n padà rí Ìfẹ́ tó kú sínú mọ́tò àwọn lọ́yà. Bí tún ṣe kú àti bọ́bẹ̀ ṣe bẹ́ lórí kéèsì yìí, àwọn Aláròyé wọ́n lọ ṣe interview. Mo sì gbàṣẹ lẹ́nu wọn, wọ́n láwọn fún mi láyè pé kí n gbé. Mo wá rọgbọ èyí tẹ́ ń wò mí, ẹ lọ sáàṣì fún Aláròyé, kẹ́ lọ subscribe fún wọn. Wọ́n wà lórí YouTube, wọ́n wà lórí Facebook náà. Ẹ jẹ́ lọ pápápá ká lọ wo bí ṣu ṣe kú àti bọ́bẹ̀ ṣe bẹ́ gan-an ní ìlú Òṣogbo lórí ọ̀rọ̀ ìfẹ́ àwọn méjèèjì. Báwo ló ti forí ṣọpọ́n? Ó yá o, ẹ jẹ́ lọ wò. Lọ́sẹ̀ tó kọjá yìí ni ìròyìn ṣàdédé gba ìgboro kan pé ọmọbìnrin kan, Ìfẹ́ Bámidélé Àkànjí, dáná sun ọkọ rẹ̀,
ìyẹn ọ̀gbẹ́ni Bólú Bámidélé tí àwọn èèyàn mọ̀ sí T-Boy mọ́ ilé wọn tó wà ní agbègbè Kókà nítòsí yunifásitì ìpínlẹ̀ Ọ̀ṣun. Aláròyé gbọ́ pé láti orílẹ̀-èdè Egypt nílùú Cairo tí ọmọkùnrin náà ń gbé ló ti wálé ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn láti wá ṣe ọjọ́òbí fún ìyàwó rẹ̀ yìí. Lásìkò tí wọ́n wà nílé ní èdè àìyedè ṣẹlẹ̀ láàrin tọkọtaya náà, gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ọkọ Bámidélé Ọlábọ̀dé ṣe ṣàlàyé fún akọ̀ròyìn wa. Ohun tí wọ́n ló fa gbọ́nmi sí omi náà ni pé ìyàwó yìí fi ẹ̀sùn kan ọkọ rẹ̀ nígbà tó wo fóònù rẹ̀ pé ọkọ òun ti fẹ́yàwó míì nílùú Cairo ó sì ti bímọ síta. Ìbínú ọ̀rọ̀ yìí ló fi kọ ọ̀rọ̀ kan sórí ìkànnì WhatsApp rẹ̀. Ó sọ pé oníwà tútù èèyàn ló wọ́n fún ohun tí ọkọ òun ṣe yìí. Láàárín ìṣẹ́jú márùn-ún ni òbí àwọn méjèèjì yóò fojú sunkún àwọn. Bó ti wí náà ló sì ṣe. Kò ju ìṣẹ́jú márùn-ún lẹ́yìn èyí tí òkìkí fi kàn pé ó ti dáná sun ọkọ rẹ̀ mọ́nú ilé. Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí lòun náà gbé májèlé jẹ tó sì para rẹ̀ dànù. Mọ́ṣúárì Jálẹ̀yẹmí tó wà nílùú Òṣogbo ni wọ́n ló wà báyìí. Èyí ni àlàyé tí ẹ̀gbọ́n Bólú ṣe f'Aláròyé. Ọkọ mi ni Bámidélé Ọlábọ̀dé. Báwo lẹ ṣe jẹ́ sí Bólú? Ẹ̀gbọ́n Bólú ni mo jẹ́. Ó ní lásìkò wọn ní akẹ́yìn ní ọ̀dọ̀ wa. Ìgbà wo ni Bólú àti Ìfẹ́ fẹ́ra wọn? Wọ́n ti jọ ń fẹ́ra wọn láti bí ọdún mẹ́sàn-án sẹ́yìn. Ó ti pé wọ́n ṣe wedding ní oṣù kẹwàá ọdún tó kọjá. Irú ọmọ wo lẹ mọ Ìfẹ́ sí? Ọmọ dáadáa ni mo mọ̀ sí. Bọ̀tà gbogbo ara súnmọ́ àdúgbò mi ò fi lọ́ra dé Òṣogbo. Mo máa ń lọ, mo máa ń dé níbi tí mo bá dé wà báyẹn tí mo bá rí mo máa ń ṣe dáadáa. Tí mo dẹ̀ máa lọ tọ́jú wọn náà lẹ́wọ̀ kan láti lọ kí wọn tó dẹ̀ máa ń ṣe dáadáa sí wa. Ìgbà wo lẹ wá gbọ́ nípa ikú Bólú? Mo gbọ́ nípa ìsẹ́ǹtì ikú Bólú níjọ́ Sunday alẹ́ àárọ̀ Monday pé òun àti ìyàwó ẹ̀ pé ìyàwó ẹ̀ dáná sun. Wọ́n ti fi iṣẹ́ tí mo wà ní ìráyè wá sílé tó ti wọ́n pé àti níjọ́ Wednesday pé lọ́ Tuesday. Kí lẹ gbọ́ pò fa èdè àìyedè yìí? Nǹkan tí mo gbọ́ pé ni wọ́n ní pé òun rí lórí fún Bólú wípé Bólú ti bímọ síta àbúrò fún yẹn lójú. Táwọn akẹ́kọ̀ọ́ jẹ́ fámìlì kan táàdẹ̀ fetí gbọ́ táàgbọ́ rí tí ó dẹ̀ tó nǹkan kan rẹ̀ sí confam. Wọ́n pé láàrin wọn náà wà tó fi decide nǹkan tó ṣe yẹn. Tí ó fi yọrí sí ikú fún Bólú. Tó fi yọrí sí fún Bólú. Ṣùgbọ́n ibo la wà báyìí? A wà ní Jálẹ̀yẹmí hospital báyìí. Kí ló gbé yín débí? A gbọ́ ní àárọ̀ yìí pé Ìfẹ́ ìyàwó Bólú ó ti gbé nǹkan tó pa rẹ̀. Ó jẹ́ ká wá Jálẹ̀yẹmí báyìí. Mo dẹ̀ ti fojú kan, mo ti rí nínú mọ́ṣúárì. Àlóde àwọn ọlọ́pàá tó ń bọ̀ láti Iléṣà àti àwọn tó ṣogun láti wá confirm ẹ̀. Níbo ló ti pa rẹ̀? Wọ́n ní láti Iléṣà náà ti lọ pàdé ẹ̀ lálẹ́ àná pọ̀ kò tí kò padà lọ pàdé ẹ̀. Àwọn náà lọ pàdé ẹ̀? Àwọn lọ́ọ̀yà, àwọn NGO lọ́ọ̀yà náà lọ pàdé ẹ̀. Wọ́n ṣàti wà tó wọnú mọ́tò wọn dáàmú yẹn náà ó kẹ̀bà wọn sọ̀rọ̀ díẹ̀. Wọ́n kọ àwọn ìwé kan sílẹ̀ tó ṣe wà lọ́wọ́ àwọn lọ́ọ̀yà báyìí. So òkú ẹ̀ wà ní Jálẹ̀yẹmí hospital nílùú Òṣogbo báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí lẹ wá ń fẹ́ kíjọba ṣe lórí ọ̀rọ̀ yìí? A fẹ́ kíjọba bá wa ṣe ìwádìí jinlẹ̀ nǹkan tó lè fa nǹkan tó lè kọ́ sí wàhálà lára ní tó dúró yìí sí ọ̀rọ̀ ikú orí kò tí ì yé anybody báyìí. Ẹ ṣé, kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Bámidélé Ọlábọ̀dé. Abilékọ Bọ́ládalẹ́ Bámidélé tó jẹ́ ìyá Bólúwa ti fẹ́ ọmọkùnrin tí ìyàwó rẹ̀ Ìfẹ́olúwa dáná sun ní ọjọ́ àìkú Sunday ọ̀sẹ̀ tó kọjá yìí sọ pé owú jíjẹ àti ìgbónára ni Ìfẹ́ torí ẹ̀ pa ọmọ òun. Ìyá Bólú ti fẹ́ sọ̀rọ̀ yìí nígbà tí Aláròyé ṣàbẹ̀wò sí i nílé wọn tó wà ní ojúlé 22 òpópónà Abẹ́òbí lágbègbè Onítìì l'Óṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Obìnrin náà sọ pé òun lálàá ṣáájú ìṣẹ̀lẹ̀ náà gbogbo ohun tóun sì lè ṣe gẹ́gẹ́ bí abiyamọ lòun ṣe láti dẹ́kun ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣùgbọ́n owú àti ìgbónára tó wà lára ìyàwó ọmọ òun ló fi dẹ́jà á tó sì rán Bólúwa ti fẹ́ lọ sọ́run ọ̀sán gangan. Orúkọ mi ni Bọ́ládalẹ́ Àbíkẹ́ Bámidélé. Ọmọ bo ni yín? Ọmọ Ìláràn ọ̀dọ́ mi. Báwo ni ẹ ṣe jẹ́ sí Bólú? Bólúwa ti fẹ́ jẹ́ ọmọ bíbí inú mi àbígbẹ̀yìn mi. Ìgbà wo ni Bólú ti múfẹ́ wálé pé òun fẹ́ fẹ́? Bóyá 2017. Ó wà ní 100 level. Ìfẹ́ wà ní 100 level school gbà ní Ọ̀fà. So ọmọ tèmi ní ọ̀rẹ́ kan ní Ọ̀fà
ó lọ máa ń kí ibẹ̀ ló ti rí. ọmọ wo lẹ sì lè sọ báwo lẹ ṣe lè sọ nípa ìfẹ́. mi ò lè sọ nǹkan tó burú jù nípa rẹ̀ náà torí pé lẹ́yìn pé ó máa ń jowú ní nǹkan míì tó tún ṣe kódà kì í ṣe sí náà ní gbọ́dọ̀ parọ́ pé torí pé tó kú n tó fi pẹ́ńlẹ̀ wa dòní ni pé kì í bá wọn rìnrìn àrè gẹ́gẹ́ bí obìnrin kì í rìnrìn àrè. ṣùgbọ́n ó máa ń jowú. ó máa ń jowú owú tó dẹ̀ máa ń jà náà kì í sábà rí owú yẹn nǹkan tó kàn máa ń ṣe ni pé ó máa ń tú fóònù ọkọ ẹ̀ tó bá ti tú fóònù ọkọ ẹ̀ tó bá ti rí mẹ́sìgì bá ṣe ọ̀rẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ní bá ṣe ìkíní kan yóò sá ní ọ̀rẹ́ ìsọ̀rọ̀ náà owú yẹn nìkan náà láìsàn. ẹ sì máa ń bá a sọ̀rọ̀. a sì máa ń bá a sọ̀rọ̀ pé ìrírí tójú wa yẹn torí kójú wa tó jìn pé kò bọ̀ gẹ́gẹ́ bí òbí tí a bá ní kọ́ mọ́mọ́ ṣe nǹkan tó bá lóun ó ṣe ayé ti lajú jù bẹ́ẹ̀ lọ ìgbà táwọn à ń fẹ́yàwó tá à ń lọ́kọ ọ̀tọ̀ ni ìgbà táwọn ń wá àti ìgbà tó ti ń wá gan-an ló ti dàbí ẹni pé àwọn kọ̀ọ̀kan lòdì sí pé bó ṣe máa ń jowú yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ọmọ mi sọ pé òun lòún láìpẹ́. ìgbà wo wá ni wọ́n náà ṣe ìgbéyàwó. September 4 last year ni wọ́n sì gbéyàwó. ẹ sì lọ san nǹkan orí ẹ̀. àsan. ìgbà wo ni Bólú lọ sí orílẹ̀-èdè Íjíbítì. ó pẹ́ kó tó lọ ní ìgbà tó ṣègbéyàwó tán yẹn ó pẹ́ kó tó lọ ìjókòó tó ń bá pẹ́ ń lé pé Ọlọ́run lè dá lóhùn so Bólú padà ní April 23 this year. Íjíbítì ìfẹ́ ò tí ì lóyún kankan rí láti gbà tí. ó ti lóyún dáadáa rí tó ń wálẹ̀. ó ń wálẹ̀ oyún gangan ló kọ́kọ́ nínú Bólú fi ló dáa ká kọ́kọ́ lọ mọ̀ wọ́n nílé wọn ó kú ọ̀tún láti Bólú máa padà ní alọ́mọ̀ nílé wọn pé ó ti lọ àpọ̀ kákan tiẹ̀ sí pé kó fi lè wà ní ọ̀dọ̀ tá a wá ṣùgbọ́n kálá lọ lẹ́yìn òru mọ́júmọ́ tá a lọ oyún wálẹ̀ so Bólú ti gbéra ń dàjú yẹn ó ti kọ́kọ́ gbé lọ sí tí wọ́n pè lóru yẹn lọ́dọ̀ òun wá ní àní kó mọ̀ ṣáàdúró àwọn ọmọ tọ́jú rẹ̀ ìgbà tí wọ́n tún wá gbé dé Jálẹ̀yẹmí wá pè wá pé wọn àfẹ́ kó kinní yẹn tán ní Jálẹ̀yẹmí wípé àfi tán bá rí èèyàn ọkọ ẹ̀ mo wá lọ yọjú pé kì í sóun ló sẹ́yìn yẹn ó mọ̀ ọmọ wà lẹ́yìn so táìmù yẹn ọkọ rẹ̀ ti wà ní airport ìgbà tí oyún yẹn wá wálẹ̀ tọkọ ẹ̀ pè mí ìkẹ́kọ̀ọ́ ẹ̀ mọ̀ pé ó wálẹ̀ kọ́kàn rẹ̀ má bàa bàjẹ́ so mo wá ní kó mọ̀ lọ sílé wọn tó bá lọ sílé wọn ọkọ rẹ̀ mọ̀ pé oyún yẹn ti wálẹ̀ kó máa bọ̀ ní ọ̀dọ̀ yín bí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé. ìyàwó ṣèdè gan tí mo wá tún wà ní ilé ló bá ṣe kàbìkàbì ló bá dé níbo ló ti ń bọ̀ ṣubú mo ṣáà gbé níbo ló ti ń bọ̀ òun lọ sí díànsì fídíò tó fi díànsì bóyá kí nìyẹn ò dúró dáadáa mú ọba má dẹ̀ wá ṣe yẹn ṣe rí nǹkan tó ń ṣe bóyá òun gan ò fẹ́ kóyún dúró yìí dàtí ó ti mọ̀ pé tóyún bá dúró bóyá òun kóun ó dúró sí ilé kò ní fẹ́ mú òun dání lọ. ẹ ṣé màmá lọ́jọ́ tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ṣe ní ìmọ̀lára pé nǹkan búburú báyìí fẹ́ ṣẹlẹ̀. kọ́kọ́ èmi máa ń lálàá kan pé ẹnì yẹn kàn dédé dẹnu géètì yẹn lójú àláyé òun kan kókókókó ó dẹ̀ ṣe nǹkan kókókókó mo wá yọjú wá ní mama ẹ kìlọ̀ fún ṣẹ́bí ṣe ní ẹ kìlọ̀ fún ṣeun lẹ̀mí mi fàyọ̀ àìbólú ni ẹ̀mí mi fàyọ̀ wá ní ẹ kìlọ̀ fún Bólú ẹ kìlọ̀ fún ṣeun ẹ kìlọ̀ fún ṣeun bí má dẹ̀ ti lálàá bẹ́ẹ̀ wàá sórí ọ̀dọ̀ dáàdì wa torí àdúrà ìdajì wákàtí àdúrà ìdajì ni mo ṣe lọ́wọ́ tó rún yẹn fi bóde dọ́dọ̀ dáàdì wa ní ká pé gbogbo àwọn ọmọ yẹn pé torí ìdìbò kọlà torí àwọn tó bá wà nítòsí ká pé wọn á sì pé wọn ní kò burú pé àwọn tí mo wá ṣiṣẹ́ tọ àláyẹn lọ́wọ́ ní Bólú gangan ni àláyẹn bá wí pé obìnrin kan wà tó ń dọdẹ ẹ̀mí ẹ̀ tó fẹ́ pa pé kó má jáde ńlé ní 18-19 oṣù keje tá a wà kó má jáde ńlé ní Sunday and Monday tó kọjá yẹn so Bólú náà gbà tẹ́mi dẹ́ ìdílé mo sọ fún Ìfẹ́ àlá tí mo lálàárọ̀ yẹn àsọkọ rẹ ló bá wí wọn lóbìnrin kan dọdẹ ẹ̀mí ẹ̀ ò fẹ́ pa o pé wọ́n sì ní kó má jáde ìwọ náà wọ́n jò jáde ní 18-19 so 17 ní kíní ìṣẹ̀lẹ̀ nǹkan tí fẹ́ ni pé ó ti ní nǹkan kan tó ń rí tí mi ò mọ̀. ṣùgbọ́n nígbà ò lẹ ṣe gbọ́ pé ó ti dáná sun ọkọ ẹ̀ sílẹ̀. àbúrò ẹ̀ ọmọ ìyá ẹ̀ lórí gbọ́dọ̀ wọn ló pè wá. kì í ṣe pé Ìfẹ́ sọ fún yín pè yín lórí fóònù pé. ó ti kọ́kọ́ pè mí pé nírọ̀lẹ́ ọjọ́ yẹn. bàtà àwa lọ bẹ̀ ìrọ̀lẹ́ ọjọ́ yẹn adélé níbi 7 bàtà adélé ní nǹkan bíi 7 ó wá pè mí èrò mi ní kó fẹ́ kí wa pé a kú dìde pé kinní kan torí mi ní kó fún ọkọ rẹ̀ ní ìkìnnú tó bá jí
ìròyìn ní kó fẹ́ kí wa pé a kú ìdìde ẹ kú ìrò grandpa àti grandma tó wá ní òun rí ìjẹ́ kí mo pé tó sọ fún mi nígbà kan pé òun àti obìnrin kan wà lóòtẹ́ẹ̀lì obìnrin yẹn ó dàbí ẹni pé lóyún fún dáàdì wa ń sọ níbi tán ti ń jẹun pé ìyẹn kọ́ ní kàn lọ́rọ̀ rẹ̀ ọlọ́kọ̀ rẹ̀ sùn tó bá jí làárọ̀ la ẹjọ́ mọ́ kóra yín bọ̀ ní ibi yìí ó tán bí kò tó ṣẹ́jú mẹ́wàá làbúrò ẹ̀ náà bá tó pè mí pé ẹ máa bọ̀ báyìí o ìjà ipò o ó ti lé ẹ̀ síta o ó ti ṣe kíní kan o ó dẹ̀ dọ̀gbọ́n náà àbúrò ẹ̀ ṣe gbàtàbúrò ẹ̀ ṣe máa dé ó ti dáná sunlé ó wá tún tan jẹ́ẹ̀lì sílẹ̀ kò dẹ̀ tan náà torí pé tọmọ mi bá ń ké kọ́mọ̀ bá gbọ́ ń ta ọmọ yẹn padà sọ̀rọ̀ kì í ṣe pé èyí dédé ló kú toró ní bí ó ṣe gbọ́ wí iná òun dìde instead kò ń gba kíṣìn lọ ó fẹ́ kó gba kíṣìn jáde ó ti window òun wá wò pé gáàsì wà ní kíṣìn yẹn ló fi wá sá sínú yàrá rẹ̀ ló bọ́ sínú iléèwẹ̀ ló ń rọ́ mi lórí ṣùgbọ́n gbogbo èéfín ògbà tó ṣiṣẹ́ wá já síbi kan so gbà táwọn ará ilé àwọn tó ń pa náà gan ṣe náà ń bu omi sí wọn lára àwọn ò mọ ibi tí òun gangan wà nígbà tí wọn ti gbóhùn rẹ̀ mọ́ wá ní ọmọ ọdún ọ̀họ̀ọ̀họ̀ ẹnìkan mọ̀ ọdún ọ̀họ̀ bí ìlàbúrò rẹ̀ ní òtún sọ pé bọ̀dà búlú wà ń bẹ́ wà ń bẹ́ bẹ́ẹ̀ ni ọmọ yẹn ń pè ya rẹ̀ olórí burúkú olóṣì ọmọ òfò ọmọ yàtọ̀ ẹbí ti dáná sọkọ rẹ̀ mọ́ ilé òbẹ́ ìlàbúrò rẹ̀ ń pè mi ò mọ̀ pé ìfẹ́ lè wúrú wà tó wí torí tí mi ìbá lè ṣe mi ìlérò sí láìláì nǹkan ìlérò sí nítorí pé ó máa ń sìn. ọmọ ìjọbo ní kátólíìkì ni mí. wọ́n ti sin òkú Bólú báyìí. àti ṣẹṣẹ pópó. ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí ìfẹ́ sọ ọ́ lẹ̀ ó ní kàn sí òun sẹ́gbẹ̀ẹ́ ọkọ òun ṣé ìyẹn ṣeé ṣe. kò lè ṣeé ṣe nítorí pé ìfẹ́ kì í ṣe kálíìkì tàbá kan fẹ́ ṣe nǹkan ló máa ń tẹ̀lé wa lọ kérúbù àti séráfù ló máa ń lọ kálíìkì ló lè gbà pé kí non-catholic kan wá ṣe sí ẹ̀gbẹ́ ọkọ àti pé ibi tó máa ń ṣe obìnrin sí ní pópó ọ̀tọ̀ ibi tó máa ń ṣe ọkùnrin sí ní pópó ọ̀tọ̀ kò sí ọ̀nà tá a fi lè gbà ṣe sí ibìkan náà àti pé tó bá jẹ́ pé wọ́n bá jọ kú sínú ilé òun ní káníbò ń ṣe tanná sílé òun náà bọ́ bẹ̀ wọ́n jọ kú síbẹ̀ ni wọ́n ti fẹ́ fún wa àti sanwó orí àti gbogbo tó yẹ ká ṣe a lè sínú papọ̀ ṣùgbọ́n o ti kọ́kọ́ sá lọ o tún wá padà dé wá ní ọkọ rẹ kan sí ọsẹ gbé rẹ ta lọkọ rẹ báyìí pọkọ rẹ ní tó nífẹ̀ẹ́ rẹ lóòótọ́ ṣé yóò dáná sọmọ mi mọ́lé ni. iṣẹ́ kí ni Bólú ṣe. flight officer ni ó dẹ̀ ṣe máa parí kọ́ọ̀sì yẹn ní ọ̀hún ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkùnrin ṣe mọ̀ pé yóò dúdú lásán àárín oṣù mẹ́fà tí Bólú dé ó kọ́kọ́ lọ sí pé kọ́ńtì kan ó ní mọ̀mọ́ mi ẹnu oṣù mẹ́fà tó ń débi kò sírú ọkọ̀ tó ń fọ̀ rí ọ̀dọ́ graduate ni ọ̀hún ló ti wá sáàfù ní. ṣe màmá kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. Ọládàlẹ̀ Àbíkẹ́ Bámidélé ìyá Bólúwa ti fẹ́ tí ìfẹ́ Olúwa tó dáná sùn. Ọlọ́run á tù yẹn nínú. ọmọ bo ni yín. ọmọ ìlànà ọ̀dọ́ yìí. báwo ni ẹ ṣe jẹ́ sí Bólú. Bólúwa ti fẹ́ jẹ́ ọmọ bíbí inú mi àbígbẹ̀yìn mi. ìgbà wo ni Bólú ti múfẹ̀ẹ́ wálé pé òun fẹ́ fẹ́. èrò tó ń lọ sókè òkun ẹ̀yìn dá. ságbàsúlà àti máa wálé iṣẹ́ tó kójú òṣùwọ̀n láti bá ní ṣètò ìwé ìrìnnà ní kókó. ọpẹ́ o. ṣíṣe ìwé ìrìnnà dìrọ̀rùn ká bá ní ṣètò ilégbèé fún ìgbádùn àkókò ìsinmi lẹ́nu iṣẹ́ ìrìn àjò afẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ lílọ sí Mẹ́kà òun Jerúsálẹ́mù ó fẹ́ lọ kàwé lókè òkun iṣẹ́ kíkọ́ lókè òkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Force Excellent Able Travels and Tours Limited wọ́n gba òǹtẹ̀ lọ́dọ̀ ìjọba pẹ̀lú àwọn àjọ elétò ìrìn àjò ojú òfurufú. Force Excellent Able Travels and Tours Limited àwọn gan lọ́ba láti bá wa dòwò pọ̀ ẹ lè pe 09055052472 ẹ sì lè tẹ àtẹ̀ránṣẹ́ sórí +639174163 wọ́n wà ní nọ́mbà 45 Shokenway Òkè-Ìjẹun Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ẹ lè kàn sí www.excellenttravels.com.ph Force Excellent Able Travels and Tours Limited ìrìn àjò dìrọ̀. ẹ káàbọ̀ padà. lọ́jọ́ tá a bá yan ọkọ lóbìnrin Ọlọ́run má jẹ́ ká yan ọkọ tí ò rán wa lọ sọ́run. lọ́jọ́ tọkùnrin ó bá sì yan aya Ọlọ́run má jẹ́ ká yan aya tí ò rán wa lọ sọ́run. lọ́jọ́ táwọn ọmọ wa ò bá yan ọkọ àbáyá Ọlọ́run má jẹ́ kí wọ́n ṣìyàn o kí wọ́n má fẹ́ onífẹ̀ẹ́ gbóná. bá a bá wo fọ́nrán tá a wò yìí a rí i pé nǹkan kì í síbẹ̀ ẹsẹ̀ ìràgó
ta ló jẹ̀bi? ṣé ìfẹ́ tó nífẹ̀ẹ́ àníjù ni sọ́kọ ní ká bú ni, àbí tọkọ tóun náà ṣe nǹkan pamọ́ tó tún wá jẹ́ kó wà nínú fóònù, àbí kádàrá ní ká bú? Ta ní ká bú o, ta ló jẹ̀bi? ohun tí mo fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí ni pé àwọn ọ̀rọ̀ kan wà ńbẹ̀ tó jẹ́ pé mo gbọ́ lẹ́nu ẹni tó mọ àwọn méjèèjì délédélé, ṣùgbọ́n tó jọ́tọ̀ ni tí màmá yìí sọ. Màmá Bólúwa ti fẹ́ sọ pé ìfẹ́ ti lóyún rí, oyún náà bàjẹ́, pé oyún yẹn gan pàápàá làwọn fi lọ ṣe mọ̀ mí mọ̀ ẹ́ pẹ̀lú àwọn ẹbí ìfẹ́, torí pé ìfẹ́ ti lóyún fọ́mọ àwọn. ṣùgbọ́n níjọ́ tí Bólúwa ti fẹ́ òkú ò Nàìjíríà, oyún náà jábọ́, pé kódà àwọn ò fẹ́ kí ìfẹ́ Bólúwa ti fẹ́ gan ó mọ̀, àwọn mú ìfẹ́ sọ́dọ̀. méjèèjì yẹn ó jọra wọn kò jọra wọn. èmi ò gbọ́ tẹ́lẹ̀ pé bóyá Bólúwa ti fẹ́ bóyá ìfẹ́ ó lóyún fún Bólúwa ti fẹ́ nígbà tí Bólúwa ti fẹ́ wọlé. àmọ́ èèyàn kì í mọ̀ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ. ohun tó ṣẹlẹ̀ gan ọ̀ríjínálì kò lẹ́gbọ́ lẹ́nu ìyá yìí. now láti ìgbà tí Bólúwa ti fẹ́ ti wà ní 100 level university, tí ìfẹ́ ti wà ní 100 level ló ti fẹ́ Bólúwa ti fẹ́. tí a bá gbọ́ báwọn ìbí ìyá yìí ṣe sọ̀rọ̀, a rí pé Bólúwa ti fẹ́ ní ìfẹ́ débi kódà dojú ikú, kò fẹ́ kẹ́nikẹ́ni báwọn ṣe ẹ̀. ó pọ̀ nínú àwọn obìnrin bẹ́ẹ̀ o, ó sì pọ̀ nínú ọkùnrin bẹ́ẹ̀ náà. tọkùnrin tiẹ̀ burú ju tóbìnrin lọ. owú ọkùnrin ó burú ju owú jíjẹ obìnrin lọ. ẹ̀kọ́ tí mo wá fẹ́ ká kọ́ nínú ètò tá à ń wò yìí ni wípé ẹ̀yin ọkọ láyà àti ìyàwó lọ́dọ̀dẹ̀ ọkọ, tí irú ìwà báyìí náà sì wà lára tiwa náà, ẹ jẹ́ á wo fídíò èní ká fi kọ́gbọ́n. kí là ń gbé tá à ń gbé, níbo là ń lọ tá à rọ́kọ̀? ǹjẹ́ jẹ́ mọ̀ pé obìnrin tó ti bímọ inú ẹ̀tọ́ pàápàá fọkọ a tún máa jowú nílé ọkọ. tí owú bá pọ̀jù lápọ̀jù, ì máa ń da lérú ni o, ó sì máa ń fa ikú òjijì. irú ẹ̀ ló ṣẹlẹ̀ yìí. ẹ ṣe jẹ́ àwa wo fídíò èní, àwa lọ́kọláyà ká fi kọ́gbọ́n. àwa tí irú ìwà gbónára báyìí wà lára wa, ìbá aṣọkùnrin ìbá aṣobìnrin, Yorùbá tiẹ̀ máa pòwe pé obìnrin tí ò jowú ọbẹ̀ kì í dùn. ṣùgbọ́n owú jíjẹ ò gbọ́dọ̀ pọ̀ jù. bá a ṣe rí bọ́ ṣe portray ìfẹ́ fún wa, ìfẹ́ jẹ́ ẹni ó jọ ọmọ dáadáa. àmọ́ bí owú jíjẹ ríbi tóun kù sí, bẹ́ẹ̀ mi bá wá jọkọ tó fẹ́rú ẹ̀, èmi ò wá máa wá ṣọ́ra. mo ti mọ̀ pé irú èèyàn rú ẹ̀ níyàwó mi. gbogbo ohun tó jọ mọ́rọ̀ obìnrin rárá nu fóònù mi ò tiẹ̀ ní jẹ́ ó tiẹ̀ sí ń bẹ̀ rárá ni. a máa ń wò ó nu play, èmi máa ń wò ó nu play dáadáa. tó jẹ́ pé àwọn obìnrin kan wà tó jẹ́ gbónára ni wọ́n máa fi ta lé ọkọ rú, aṣáwo igbá ládogí. irú wọn kì í fọkọ lọ́kàn balẹ̀. kódà kọ́kọ́ kí ọmọ ìyá ẹ̀ wọn ló fẹ́ ni. oríṣiríṣi cases báyìí láti gbọ́ rí. ìmí àmúmi gbóná, á fi gbónára dálé àbúrò ọkọ lórí, kò ní mọ̀ pàbúrò ọkọ ni. ìmí ìkẹrẹ ti dáná sùn ìyàwó ẹ̀. ó ṣẹlẹ̀ ládùúgbò tèmi nígbà tí mò ń wí bóyá bí ọdún kẹfà sẹ́yìn sọdún kẹjọ nísìn. obìnrin yẹn padà jáde láyé o. wọ́n gbé ọkùnrin yẹn dé ọ̀bà, bó ṣe wá ṣe búrúburú tó fi jáde kò yé èmi. àmọ́ ọkùnrin ọ̀hún padà free case yẹn.
ó ti gbé petrol pamọ́, ìyàwó lọ lé wọn, ó lọ bá àbúrò ẹ̀ ṣèkó mọ́. lárákùnrin sọ pé ó lọ ọ̀dọ̀ àlè ni, ó sì ń pè é, ìyẹn sọ fún pé àbúrò òun ṣèkó mọ́, yẹ kí ìwọ náà wà bí gbogbo àwọn ọkọ àwọn àbúrò òun àtẹ̀gbọ́n òun ni wọ́n wà bí, ó sì bí òun ti wá bí. Ó dágbére fọkọ, ọkọ ní ò gbọ́dọ̀ lọ, ó sì wò pé ọmọ ìyá àwọn ọmọ bàbá òun, ọkọ jáde lọ lòun náà bá lọ. Ọkùnrin sì lọ ra petrol, ó gbé pamọ́. Nígbà tárábìnrin yìí dé, ó da petrol sí láàárọ̀, sì bẹ̀ náà sí nítorí owú jíjẹ. Irú ẹ̀ náà nífẹ̀ẹ́ ṣe yìí. Tẹ́ ẹ bá gbọ́ statement tí ìyá yẹn sọ last wípé ìfẹ́ sọ pé kí wọ́n sin òun sẹ́gbẹ̀ẹ́ ọkọ òun, ìyẹn ni wípé ó nífẹ̀ẹ́ ọmọkùnrin yẹn kódà dójú ikú, àmọ́ tó bá nífẹ̀ẹ́ lóòótọ́ kò yẹ kó dáná sun. Níbo là ń lọ tá àrọ́kọ̀? Ẹ bá wa sọ fún ọkùnrin tó ń prepare láti fẹ́yàwó àtobìnrin tó ń prepare láti ṣègbéyàwó, ọkọ tó fẹ́ fọ́kọ, kí wọ́n wo fídíò yìí o, kí wọ́n lè fi make resolution. Irú ìgbésí ayé wo ni mo fẹ́ gbé lé ọkọ? Àwọn obìnrin kan máa wà o, wọ́n nífẹ̀ẹ́ ọkọ wọn, àmọ́ mo tún fẹ́ tún fi dá gbogbo obìnrin lójú pé gbogbo ọkùnrin láṣẹ́wó o, àfi tó bá jẹ́ pé bóyá Ọlọ́run kàn ṣàánú fún specially. Gbogbo ọkùnrin tó bá ti ní nǹkan ọmọkùnrin tí wọ́n sì ti dákó fún, ẹ má rò ó, kò rọrùn fóbìnrin láti ṣe. Kọ́kọ́ kó ọkùnrin 5 sílẹ̀, kóbìnrin kan máa sọ pé ìwọ ti bá mi sùn rí, ìwọ ti bá mi sùn rí, ìwọ ti gún obìnrin ò lè ṣe bẹ́ẹ̀. Àmọ́ rọrùn fọkùnrin láti ṣe bẹ́ẹ̀ torí wípé a dá ọkùnrin ní aṣẹ́wó. Béèyàn bá ti wá ń lọ lé ọkọ lóbìnrin, kó ti dì mẹ́rù dání pé well, torí mi kọ́ náà ṣe dákó ọkùnrin, kò sí tún tí ò lè pa. Ìyàwó ọ̀ṣẹ̀kè ó máa ń dùn, àmọ́ lẹ́yìn ọdún 2 ọdún 3 lọ́dọ̀ ọkùnrin ìmí àtún ti máa hùn. Téèyàn bá ti wá rí pé irú ọkùnrin bẹ́ẹ̀ lòun fẹ́, kó gbà ká mú, kó rọra fèsì àwọn ọmọ ẹ̀. Obìnrin mi àti balẹ̀ jẹ́ àti falẹ̀ yá nítorí pọ́kọ́ gbogbo ẹṣẹ́ jẹ́ àsinmi ẹ̀dọ́. Ó rẹ̀ ó fi gbónára rọ ọkọ lọ́rùn àpàpàǹdodo. Òun náà wá para ẹ̀, kí wá ní èrè ẹnìkan tó kó ayé jọ tó lùsì ẹ̀mí ara ẹ̀? Kí lóbìnrin náà wá jèrè nínú ẹ̀sìn? Ṣètọ́ èṣù a máa mí sí lọ́kàn pé pákó parẹ́ ẹ̀dẹ̀ lọ máa fẹ́ra yín lọ́rùn, ṣẹ́ni ẹni tó ti kú ríra wọn ni. Àìní aláfisùn, àìní good adviser ló túbọ̀ pa obìnrin. Torí pé tó bá ní aláfisùn rere ni, á pìtọ̀ òun pé lágbájá kan báyìí ni mo rí inú fóònù ọkọ mi sìn, ìyá ní máa bọ̀ jókòó, á fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀, á fi oríṣiríṣi àkàwé fún inú àlọ́lẹ̀. Bẹ́ẹ̀ kò ní good adviser, ìyẹn tó bá ti ẹ̀ gbá advice lẹ́nu ẹnikẹ́ni rárá. Àwa obìnrin tá a bá wá nírú ìwà yìí lára, ẹ jẹ́ ká wo fídíò yìí ká fi kọ́gbọ́n o. Ẹ jẹ́ tó fi kinní kan kún. Ṣé ẹ rí ẹ̀mí tọ́lọ́run fún oníkálùkù wa yìí? Gbà pamọ́ ni o. Kùrán tèmi sọ fún mi pé gbogbo ẹni tó bá gba ẹ̀mí ara ẹ̀, ó lọ jìyà lọ́dọ̀ Ọlọ́run ni. Nísìn obìnrin ti gbẹ̀mí ara ẹ̀ nítorí ọkùnrin. Ipò wo ló fẹ́ wà níwájú Ọlọ́run? Àwa ọkùnrin náà pàápàá bí ẹni pàkúrọ̀, ta nìkan lé títí ta tún máa wò wá. Èmi ò rò pé ká má mọ ohun tí ìyàwó wa fẹ́, mi rò kò dáa tó bá ti mọrú ìyàwó tó fẹ́, tó ti mọ̀ pé onígbónára obìnrin ló fẹ́,
ìwọ náà fi sùúrù ṣe fọgbọ́n orí. Bíbélì ní olùbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà torí pé ó fi ọgbọ́n ṣe é. Ọgbọ́n là fi ṣerú nǹkan bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀, ó ti rí bẹ́ẹ̀ nìyẹn, fine. Ọmọkùnrin, Jesus said man must not live by bread alone. Àbí kí ló sọ? Ọkùnrin kéèyàn wà ní Egypt fún bí ọdún kan ọdún méjì kó wá ní òun dúró me and my wife only, kò possible fọkùnrin. Gbogbo ẹnu mo fi sọ nígbà téèyàn ṣe Jésù tí èjì àná bí mọ̀mọ́ sallallahu alaihi wasallam. Àwa dúró síbẹ̀ ọdún kan ọdún méjì kò dẹ̀ bẹ́ẹ̀ náà ni ò ní torí mẹ́ rárá o. Péyàn bá ti rí kó ti rí bẹ́ẹ̀ tó dẹ̀ ti mẹni tó fẹ́ sílé wípé oníwù kò fẹ́ gbà rárá lórí ọ̀rọ̀ pé ìyàwó dé, gbogbo tó bá jọ mọ́ traces delete ẹ̀. Àwọn ẹbí tó láwọn ò gbọ́ nǹkan kan wípé ó fẹ́ yàwó bímọ kó hàn lè gbọ́, wọn lè gbọ́. Kò dẹ̀ sí nǹkan tí ìgbónára obìnrin yẹn tó fi le tó yẹn ju wípé òun ò bímọ. Kálóhùn náà ti bí 3 4 kò bá má le tó yẹn lára ẹ̀. Wọ́n á jà, wọ́n á panumọ́ náà ni. Kódà kò ní confidence àti dáná sun tó rá máa wo tàwọn ọmọ. Ẹ bá wa pé àwọn tí wọ́n ṣẹ̀fẹ̀ ṣègbéyàwó kí wọ́n wo fídíò yìí kí wọ́n fi kọ́gbọ́n. Ẹ bá wa sọ fún wọn kí wọ́n ṣe sùúrù, kẹ́ẹ̀dẹ̀ máa fọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn. Ṣé wàrà wo òbí àwa náà ní nǹkan ṣe o. Ìdílé ìyá àti ìdílé bàbá, ṣé ráwọn ọmọ wa tán márì wọn ò lè kọ́gbọ́n tán o. Wàláì wọn ò lè gbọ́n tán. Àwa táwa ti wà nínú institution yẹn, táwa ti pẹ́ ń bẹ̀, tá a ti rí ìrírí ayé ń bẹ̀, làwọn ò máa lọ lé wọn láàní hàn nílé wọn. Ṣé at least ọdún 4 àkọ́kọ́ sọdún 3 àkọ́kọ́, bó jẹ́ ẹ̀kan lóṣù, bó jẹ́ ẹ̀kan lẹ́ẹ̀bẹ́ẹ̀ 2 lọ́dún, a gbọ́dọ̀ máa lọ bẹ̀. Pàápàá jùlọ ìyá, bẹ́ẹ̀ bá wá lọ ti márì ó ti márì náà nìyẹn, kí wọ́n máa lọ àrùn tó ṣẹlẹ̀ ló máa padà ṣẹlẹ̀ o. Tó ṣẹlẹ̀ ló máa padà ṣẹlẹ̀. Ká máa pè wọ́n, ká máa fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn. Ntẹ́yìn náà bá dẹ̀ rí sí fídíò tá a ṣó yìí, kẹ́yìn náà bá wa kọ sí kọ́mẹ́ǹtì. Torí pé ọ̀rọ̀ yẹn ṣò mí lọ́wọ́. Kóbìnrin dẹ̀ wo ṣoṣoṣoṣoṣo kó dẹ̀ dáná sọkọ ẹ̀ nítorí pọ́kọ ń fẹ́yàwó lé, ṣó wá jẹ́ tuntun ni. Ní ayé àtijọ́, ayé ló da ayé òyìnbó. Àwọn bàbá wa máa fẹ́ 4 5 6 láyé àtijọ́. Nílẹ̀ Yorùbá kan náà yìí ni. N tó wá fọ́nì jù ni pé inú pọ́ọ̀tù kan náà ni gbogbo wọn máa ṣe oúnjẹ sí tí wọ́n ti máa jẹun. Pọ́ọ̀tù kan náà, wọn ní pọ́ọ̀tù méjì. Bàbá tèmi ò ní pọ́ọ̀tù méjì. Bẹ́ẹ̀ ìyàwó 3 bí nǹkan ló fẹ́. Kódà tó fẹ́ ọmọge, ọmọ tó filẹ̀ lọ sáyé tó jẹ́ ìyàwó ẹ̀ tó filẹ̀ lọ sáyé, ọmọge ni. At the age of 110 years kó tó kú. Bàbá tó bí mi. Ayé ló da ayé òyìnbó, ayé ló da ayé ọ̀làjú. Ló jẹ́ pé ní àmà husband alone kó rọrùn fọkùnrin. Ó bí mọ́kùnrin ni. Islam ti wá tiẹ̀ fọwọ́ sí fẹ́ 2, fẹ́ 3, fẹ́ 4. Ìyẹn tó o bá lè ṣe déédéé, Ọlọ́run kọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ àṣemọ̀ ẹ̀dọ̀ àwọn obìnrin, àwọn ọkùnrin náà ẹ jẹ́ àfọgbọ́n orí ṣe o. Olùbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà torí kò fi ọgbọ́n ṣe. Ẹ jẹ́ ká máa mọ bá a ṣe. Kọ́kọ́ mọ ìyàwó ẹ̀ kí ló fẹ́. Mo fọlọ́run búra, Yorùbá náà pẹ̀lú pa ní wọ́n fẹ́ra wọn fẹ́ 4 5 ní láyé àtijọ́ o. Yorùbá mọ̀ pé òṣà jẹ́ pé 2 obìnrin ò dénú, àwọn náà ni wọ́n sọ bẹ́ẹ̀. Nítorí pé 4 5 tó fẹ́ yẹn náà, owú jíjẹ máa ń wà ń bẹ̀ gbà yẹn. Àwọn míì á máa sàsọmọ ara wọn. Àwọn míì á máa sàsọmọ ara wọn. Àwọn míì kẹ̀rí Ọlọ́run bá wọn ṣe nú ilé yẹn, wọn á máa tọ́jú ara wọn, wọn á máa ṣe dáadáa síra wọn. Fàpẹẹrẹ alájà Òru kọ́ ló máa ṣe dáadáa fún ìyá ẹ̀. Màmá yẹn ló tọ́ gbogbo àwọn ọmọ ìyàwó ẹ̀
ìyàwó tó fẹ́ lé oníyàlé gbogbo àwọn ọmọ ìyàwó tó fẹ́ lé pátá màmá yẹn ló tọ́ wọn jáde skul. ìjọ tí ìyá yẹn ṣe ti 8th birthday oníkálukú wá sọ pé àwọn ò tiẹ̀ mọ̀ pé màmá kọ́ ló bí àwọn ò tiẹ̀ ríro torí màmá ló ń pọn àwọn màmá ló tọ́jú àwọn dàgbà. ó kó gbogbo àwọn ìyàwó ẹ̀ mọ́ra àtàwọn ọmọ ìyàwó. àwọn ọmọ ìyá yẹn náà wá ṣe oríire gbogbo wọn náà ṣe oríire pátá délẹ̀. bí obìnrin bá ti gbà fọ́kọ tóbìnrin bá ti ní faradà lé ọkọ ọmọ ẹ̀ máa ṣoríire. ẹ jẹ́ káwa náà máa fẹ̀kọ́ yẹn kọ́ra wa. whatever tó ń kọ́kọ́ ṣe fún wa ẹ ṣá ṣe faradà ọlọ́run á san yín lẹ́san látara àwọn ọmọ tẹ́ ẹ bá bí. àwa ọkùnrin náà ẹ jẹ́ á ṣe déédéé nínú ilé. ó bá ti wá rí pé ó ní gbónára níyàwó tó fẹ́ ẹ̀yin náà ẹ fọgbọ́n ṣe o ká má bàa rí kó òjijì ṣe o. eléyìí ṣe tiẹ̀ hàn ẹlòmíì máa fi nǹkan sínú oúnjẹ fọ́kọ ní ọkẹ ò fẹ́yàwó lé mi àbí má wọ̀rí. ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ fúnra wa ṣe rí bógun bá jẹ lọ ọgbọ̀n jẹbọ. gbogbo ẹni tó dánrú ẹ̀wò fún ọkọ tó fi gbónára rán ọkọ lọ sọ́run àpàpàǹdodo tọ́lọ́ ń bá máa múrú ẹni bí àbọ́kùnrin. ìyàwó táwọn ọmọ tiẹ̀ náà bá fẹ́ àwọn náà ni wọ́n máa padà rán ọmọ tiẹ̀ náà lọ sọ́run. akin méjì ló wà láyé tóbìnrin máa ń nífẹ̀ẹ́ sí akíndèdèrìn àtàkíkanjú. obìnrin mi àfẹ́kọ́ ọmọ tòun ya kíkanjú ṣùgbọ́n kọ́kọ́ ya kíndèdèrìn fóun ìgbọ́lọ́n bá sì máa mú òun náà. ìyàwó tọmọ tiẹ̀ náà bá fẹ́ ìyẹn náà padà sọ ọmọ tiẹ̀ náà dá kíndèdèrìn tọmọ tíyẹn náà bá bí àdàkíkanjú. in Jesus name mo rán o èèyàn kan kì í gbin ẹ̀fọ́ kó lọ kálùbọ̀sà ìgbéyàn bá gbà náà ni ó kà àṣẹ nìkan ó lóòlè ra tíkẹ́ẹ̀tì tírẹ́nì kó lọ fi wọ bàálù ìgbéyàn bá kà ní ó gbà. ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá wa ẹ jẹ́ àsìmẹ̀dọ̀ aláwọn míì ti bírú wa sẹ́ wọ́n tún sì ń jowú. ẹ wo ọwọ́ ìlú wa ṣe tó ìyá tèmi ti kú o kì í ṣe ìyá mi mò ń bá wí tó ló ti kú bẹ̀tẹ́ lomi ìbímọ tó ti tó rú mi báyìí ó tún sì jowú lé ọkọ bàbá ṣe kinní kan ẹjẹ kinní kan ẹjẹ bàbá ẹ ṣe báyìí kọ́ ọmọ má ti dè táìdè ó ti rojọ́ bàbá pa torí pé ọkùnrin fẹ́ yàwó lé ẹjẹ àṣẹ sùúrù kò síbi tá à ń lọ tá àti rọ́kọ ẹ ṣeun tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa àmọ́ ẹ ṣe sùúrù. ẹ̀yin ọkọ náà ẹ ṣe déédéé síyàwó ẹ fọgbọ́n orí ṣe é. ẹ wà rẹ́ ìtẹ̀sẹ̀fẹ̀ fẹ́ra yín tí yín ló le ju o tó bá ti mọ̀ pé ò nífẹ̀ẹ́ má wulẹ̀ fẹ́ rárá. tí wọn náà bá dẹ̀ ti rí pé ó nífẹ̀ẹ́ gbóná ni tètè yá yẹ fún. ẹlòmíín wá ìfẹ́ gbóná ní irú tóbìnrin ní ìfẹ́ gbóná náà pè irú tó ní ìfẹ́ gbóná ni. kí ló dé? orí ọmọ ló pọ̀ ọmọ wáyé ọ̀tọ̀ tí ẹni tó gbọ́ nísìnyí mo gbọ́ pé ó ti lóyún rí which means kò sí nǹkan tó bàjẹ́ lára ẹ̀ ọlọ́run lè ṣe é. orí ọmọ ló pọ̀ ọmọ wáyé bí Yorùbá ṣe máa ń sọ ó lè bí tìta lè bí méje sí kọ́lọ́ ń ṣe bẹ̀ta fún wọn náà torí ọlọ́run ẹjẹ́ àsìmẹ̀dọ̀ ká má fi tí òye gbónára ká má fi ba many things jẹ́ bóbìnrin ṣe dáa tó níwà wọ́n níwà kan ṣo tó ní náà ní ìwà kan ṣo yẹn náà dẹ̀ ló fi rankọ̀ sọ̀rọ̀ tó fi lùsì ẹ̀mí ara ẹ̀ náà pàápàá má ṣe o. mo bẹ̀rẹ̀ sí ní píkṣọ̀ báwo lọkùnrin yẹn ṣe sọ́fà tó fi kú. yàtọ̀ fún kóbìnrin yóò bímọ ẹlòmíì bímọ tó ń ṣe bẹ́ẹ̀ wàláì kò ní kẹ́ ẹlòmíì bímọ fọ́kọ tó ń ṣe tóbìnrin ṣe yìí kò ní kí ẹ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ sí àṣetọ́ àdẹ̀ dájú páwó kí là ń gbé tá à ń gbé níbo là ń lọ tá à rọkọ ẹjọ ẹjẹ àsìmẹ̀dọ̀. mo fàṣìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin láyaláya mo fi àsìkò yìí bẹ̀ ẹ̀yin ìyàwó
ẹ jẹ́ àṣemẹ̀dọ̀. Ìgbéyàwó ohun tó lúwa mi àṣẹ Ọlọ́run ọba ni láti ọ̀run wípé ọkùnrin á darapọ̀ mọ́bìnrin wọ́n á sì máa bí sí wọn máa rẹ̀ sí. Kí ló wá dé? Ní tó yẹ ká enjoy ni ṣẹ́rí tó bá ti wá ń dìnira ẹja ọ̀rá pín gàrí o, à ní rí kú òjijì he o. Àwọn tí wọ́n ti rí kú he nínú marriage ṣé ẹ mọyé wọn? Oríṣiríṣiríṣiríṣiríṣi láti gbọ́. Ìkan la tún rí yìí o. Irú ìṣẹ̀lẹ̀ ńlá báyìí kò ní ṣẹlẹ̀ lọ́dẹ̀dẹ̀ gbogbo èyí tẹ́ ń wò mí àtèmi náà tí mò ń sọ̀rọ̀ irú ò ní tọ́ sí wa. Mo wá fàsìkò ṣe ládùúrà fún gbogbo ẹni tó ń wá ọkọ tí ó ṣerú ń tó àwò yìí fún yín, Ọlọ́run ò ní jẹ́ ẹ̀rí ìfẹ́ o. Mo fàsìkò ṣàdúrà fún gbogbo ẹni tó ń wáyà, ìyàwó tí ó ṣerú ń tó àwò yìí fún yín kò ní jẹ́ kẹ́ ẹ̀rí ìfẹ́ o. Mo dẹ̀ fàsìkò yìí pé gbogbo lọ́kọláya náà pé ẹ jẹ́ àṣemẹ̀dọ̀. Tó agbéṣetán ó ń rèlú dàrú lónìí, àlùkò ṣetán ń rèlú kòsùn, lékèlékè mi ṣetán ó ń rèlú kẹfùn. Aláwìí Adébáyọ̀ Sàbúrì ọmọ àbá tíṣà lábẹ́òkúta, ẹni tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede ìmọ̀. Lórí ọ̀rọ̀ ọmọbìnrin tí ó ń sọ̀rọ̀ dáadáa táwọn èèyàn sọ pé bóyá posto merit ọlọ́wọ́ ẹ̀kẹ́yìn mi yọ àrùn kan wà tí gbogbo èèyàn ń kọ pé bóyá àrùn yẹn ló ń ṣe ọmọbìnrin yẹn, bóyá posto kinní kan ṣáà náà pè bí posto merit náà àbí kinní kan náà pè àti ṣiṣẹ́ lórí ọmọ yẹn lágbára Ọlọ́run. Mo kàn wò pé ẹ jẹ́ kí n fún yín lésì lé lórí oríṣiríṣi comment tó ní kálukú kọ. Jọ tó bá ní picture ọmọ yẹn bá mi display káwọn èèyàn mọ̀ tí mò ń sọ. Ọmọbìnrin tí a gbé fídíò ẹ̀ láti ọ̀dọ̀ Oríyọmí nìbàdàn tá a fi ṣẹ̀ṣẹ̀lẹ̀ ńlá níbi ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n dè ní chain, ẹ̀yin tí ẹ wo fídíò yẹn ọmọbìnrin yẹn náà ni mò ń sọ. Lágbára Ọlọ́run ọba wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí, kódà láìpẹ́ òun náà padà wá a wá sọ̀rọ̀ a wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà láìpẹ́ yìí. Ọmọbìnrin tẹ́ ń wò yìí lágbára Ọlọ́run láìpẹ́ yìí a wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà tí ẹ bá dá sọ̀rọ̀. Posto náà àbí posto merit àbí posto kinní kan tẹ́ ẹ̀ sọ yẹn, àwọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀ wọ́n ń ṣiṣẹ́ lé lórí pẹ̀lú ògo Ọlọ́run. Àgbàgbé àwa náà ṣiṣẹ́ lé torí pé nígbà tèmi náà wo fídíò yẹn àánú ṣe mí. Ẹ sì mẹ́ni tí ó gbé tó bẹ̀rẹ̀ kinní Oríyọmí ni, kì í ṣe ẹni tó kàn máa fọwọ́ bà tètè tó máa kó oúnjẹ. Àwọn náà ṣiṣẹ́ lé lórí pẹ̀lú ògo Ọlọ́run. Láìpẹ́ ẹ̀ẹ́dì sì gbọ́. Tọ́rọ̀pọ̀lọpọ̀ bí mi léèrè pé ṣé bẹ́ẹ̀ náà ló ṣe wá parí, ṣé bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọmọ yẹn ṣe rárá? Kò parí bẹ́ẹ̀ rárá. A kàn mọ́mọ́ gbé wá kẹ́ẹ̀rí, ṣùgbọ́n àwa náà lábẹ́lẹ̀ à ń ṣe nǹkan lé pẹ̀lú ògo Ọlọ́run. Kò pọ́síbù kákànyà panu mọ́ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Àwọn tí wọ́n dè ní chain torí pé ẹ ò rí nígbà tí nǹkan yẹn ń ṣe, torí mo rọ́pọ̀lọpọ̀ tó sọ sí kọ́mẹ́ǹtì tinú tó sọ pé ọmọ yẹn kò yẹ kán de chain mọ́ ẹ bá mọ ìtọ́jú àwọn tó de chain rí ni ẹ ní blame wọn rárá. Mi ò lọ opportunity láti wá fún yín lésì lórí ẹ̀ látijọ́ ẹ̀, so mo kàn wò pé wà lẹ́nìí ó yẹ kí n sọ nípa ẹ̀. Lágbára Ọlọ́run ọba ọmọ náà ti ń gba ìtọ́jú tó péye inshallah. Mo dẹ̀ wọ̀ pé láìpẹ́ lọ́wọ́ fún lálàáfíà tó náà tó máa dúpẹ́ lọ́wọ́ yín. Ó ní ọṣẹ́ ọlọ́kà ṣùgbọ́n èyí tí ẹ wo fídíò tó ní bóyá náà la dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ mi ò ní di lágbára Ọlọ́run ọba láyọ̀. Kó ṣẹlẹ̀ ṣe rí ọmọ aráyé ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ yìí tún lè gidi gan, ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. Ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. Ẹ jẹ́ ká jọ bójú wò, ẹ jẹ́ ká jọ bójú tó ọ̀tá fà sókè tó yíjó borí. Bọ́bá ayé orí kò ṣẹ̀yìn Ọlọ́run, bọ́mọ aráyé bá ṣiṣẹ́ ibi tán wọ́n á túmọ̀ ní pẹ́jálẹ̀ jáǹjẹ́ sanra. Olódùmarè ó máa fi àkọ́kàn jẹ̀dá, ènìyàn ló sọ̀rọ̀ àwọn ọ̀dà tó ní dá.
ẹ máa wí pọ̀lẹ́, ẹ máa wí pọ̀lẹ́, ènìyàn mọ̀lẹ́, ẹ máa wí pọ̀lẹ́, ènìyàn ṣòro. Ìṣẹ̀lẹ̀ yìí gàlágà jù, máa yá fi ṣàríkọ́gbọ́n, èyí tún jẹ́ tuntun lábẹ́ ọ̀run. Kàyéfì ńlọrọ̀ yìí jẹ́.